so bí tasawuf ṣe rí nìyẹn. ọ̀rọ̀ tẹ́ sọ fún wa isa oúnjẹ ká mọ̀ pé tasawuf kò sínú tá a lè kà sí bídíà rárá. torí ẹni tí ò mọ̀ bẹ́ẹ̀ ni sà ló máa rí pé wọ́n ní bídíà ni wọ́n kò mọ̀ tán pé bídíà kò mọ̀ tán pé tasawuf. summary hadith tẹ́ ka fún wa yìí tá Nabi sọ ó ń túmọ̀ wípé at-tasawuf mina din. torí pé fa innahu Jibril atakum yu'allimukum. majmu' a'mal Abbas bin al-Aqad akramakumullah. inú àmàlù ẹ̀ òun ló sọ wípé tasawuf èdè Yunani ni èdè Yunani tó pé yẹn ó ní Theosophia Theo ọlọ́run ní ló ń jẹ́ bẹ́ẹ̀ akramakumullah. Sophia ìmọ̀ nípa ọlọ́run Allahu akbar. òun ló ń jẹ́ tasawuf akramakumullah. àmọ́ tá bá lọ tààríb òun ní a máa sọ pé mahuzum mina suf anakumullah. wípé láti bí aṣọ tí wọ́n máa ń wọ̀ torí pé aṣọ tí wọ́n ń wọ̀ yẹn zúdù ni wọ́n ráyé sá akramakumullah sa. ìráyé sá yẹn láti bí aṣọ lẹ́ẹ̀tì mọ̀ wọ́n nípa àwọn ilé ìráyé sá wọn yòròyòrò ayé òun kọ́ ló ń ṣe wọ́n so òun ni tasawuf. anakumullah sa. àwọn ẹlòmíì mú wípé rárá oríṣiríṣi kálukú bẹ̀rẹ̀ sí mú láti bí sọfáwù akramakumullah. wípé ó mọ́kùnrin gidi sọfá bọ́tá bá wo gbogbo àwọn kìnìyàn akàn àrọ́bà ẹ̀ ni akramakumullah sa. tó bá ti débì kan yóò fẹ́ wọ̀ bẹ́ẹ̀ ni sà nígbà tí o ti nípìlẹ̀ nínú èdè Lárúbáwá. bẹ́ẹ̀ ni akramakumullah sa. àmọ́ ní kúkúrú tasawuf máa jẹ́ suluk akramakumullah sa. ìwà wal ilm yóò máa jẹ́ ìmọ̀ anakumullah. ó di méjì sà. ó di méjì wa akhlaq ó di mẹ́ta sà. so ẹni tó bá ti rí tó bá lóhun ṣe tasawuf ibẹ̀ ni ọ̀rọ̀ àwọn tó fẹ́ máa bú oní Sufi akramakumullah sa. nǹkan táwọn gbà wọlé nìyẹn anakumullah. nígbà tó bá rí ẹni tó lóhun ní tasawuf láyé pé kó kàn jó ní tiẹ̀ kó kórun sórí bí wèrè kó wẹ̀wù kó tan láńtà lọ́sàn gangan kó ṣe làwọn èèyàn gbà ẹ wo ṣé irú eléyìí èèyàn ń bá Ọlọ́run débi báyìí èèyàn ò wá Ọlọ́run débẹ̀. sọjá sí pé connection gbọ́dọ̀ wà láàrin mustalahati mẹ́tẹ̀ẹ̀ta yẹn as-suluk al-ilmu wal-akhlaq. bó o bá ti ní wà tasawuf wo ló ń ṣe anakumullah. tó o bá ti ní mímọ̀ tasawuf wo ló ń ṣe káì. tó o bá ti ní kí ni mo tún pè suluk kò níwà nìyẹn ìwẹ́ òjò tẹ gbọ́dọ̀ jẹ́ good example. bẹ́ẹ̀ ni so zuhud òun náà ni ibi tí gáyà tó ń lọ láti rí Ọlọ́run wọ̀ Allahu akbar. òun ni ó kìí ká wá padà sí ọ̀rọ̀ tasawuf yẹn ṣó wà àbí ò sí anakumullah. ó wà lójú ayé Ànábì o sallallahu alayhi wa kò sallam. mú kẹ́límà tasawuf dání ni anakumullah. àtọ́jú ayé Ànábì ló ti wà. ahlu sufa wọ́n jókòó àwọn ahlu sufa yẹn wọ́n mú wọn gẹ́gẹ́ bí àpèjúwe. akramakumullah sa. ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń jókòó ṣe la ilaha illallah pé àwọn tó ń jókòó ṣe la ilaha illallah yìí majtama'a qawmun fi baytin min buyutillahi. àdísì ni o bẹ́ẹ̀ ni sà. bóhun ẹ̀ ò ní àdísì dọ́yìfù àdísì kìíní kan ìwọ ló mọ̀ yẹn Bẹ́ẹ̀ni. wàhálà àti ẹni yẹn àmọ́ nǹkan tí mo fẹ́ sọ àdísì ni. bẹ́ẹ̀ ni nẹ́tíwọ̀kì ẹ̀ stand níbí. Aha. bóyá tó bá délùú wọn nẹ́tíwọ̀kì ẹ̀ lè dúró wọ́n fi di dọ̀yìn fún àmọ́ níbí o 100%. o ò lè dọ́yìfù kankan Ànábì ní majtama'a qawmun fi baytin min buyutillahi. àwọn èèyàn ò ní kójọ nílé kan tó jẹ́ lé Ọlọ́run tí wọ́n ń ka alukur'an wa yatadarasunahu fima baynahum. tí wọ́n sì ń gbà á ké láàrin ara wọn tí wọ́n ń kọ́ra wọn illa nazalat alayhimus sakinatu. àfi kí ìfọ̀kànbalẹ̀ kó sọ̀kalẹ̀ sáàrin wọn wa haffathumul malaikatu bil káwọn rahmati. màláíkà sì tẹ́ ìyẹ́ wọn kalẹ̀ Allahu akbar. bil rahma pẹ̀lú ìkẹ́ ìyẹn ni wàá bá mi lọ́nu hadith baynama nahnu julusun inda rasulillah sallallahu alayhi wa sallam. ajókòó lọ́dọ̀ Ànábì ìjọba sallallahu alayhi wa sallam. àwọn sàábé ló sọmọ hadith yẹn mutawatir ni anakumullah. kì í ṣe hadithul ahad iṣẹ́ nìkan ló gbà wá bẹ́ẹ̀ ni sà. táwọn wá ṣe ṣàkù sí ó wá sọ yíwá àbí kò sí sọ yíwá akramakumullah. ilé hadithun mutawatir wal hadithul mutawatir sahih bá a ti ń ṣe nìkan ló wí. kì í ṣe kọ̀rọ̀ ní Bẹ́ẹ̀ ni sà. Ànábì ti sọ bẹ́ẹ̀ fún ni sà.
baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam. ìgbà tá a jókòó lọ́dọ̀ ànábì ìjọ kan ẹ̀rì pé nahnu julusun inda rasulillah kì í ṣe ẹnìkan nìyẹn sallallahu alayhi wa sallam. istala alayna rajulun. ẹnìkan bá yọ sí wa àmọ́ ní Medina rárá shadidu bayadi istiyabi. aṣọ tó wà aṣọ funfun ni ó funfun pín shadidu sawadi sha'ri. irun orí ẹ̀ dúdú pín kirikiri la yura alayhi atharu safari. àmọ́ kò sì sápẹ̀rẹ̀ ìrìn àjò lára yìí wala ya'rifuhu minna ahadun. ẹnìkan ò mọ̀ nínú wa hatta jalasa inda rasulillahi sallallahu alayhi títí tó fi wa jókòó sọ́dọ̀ sallam. ànábì sallallahu alayhi wa sallam. fa asnada rukubatayhi ila rukubatayhi. ó fi orúnkún ẹ̀ ó fi kan orúnkún ànábì wa wada'a kaffayhi ala fakhazayhi. ó mú ọwọ́ ẹ̀ méjèèjì ó gbé ilé ìtàn ànábì méjèèjì sallallahu báyìí alayhi wa wa sallam. qala ya Muhammad. ó ní ya Muhammad ìwọ Muhammad akhbirni anil islam. fún mi ní ìròǹpa Islam fa qala rasulullahi sallallahu alayhi wa ànábì wa sọ sallam. wípé al-islam al-Islam an tashhada an la ilaha illallah la ilaha illallah wa anna muhammadan ó sì rasulullah bá ipá ànábì Muhammad òjíṣẹ́ wa Ọlọ́run tuqima as-salata máa kírun wa tuti az-zakata yọ zaka wa tasuma ramadana gba àwẹ̀ wa tahujja al-bayta kó lọ sí Mákà in ní istata'ta sàtàtà ilayhi tó bá sabila. lágbára ni qala tó bá sadaqta. lágbára lílọ Mákà yẹn nìyẹn Bẹ́ẹ̀ni sà. qala òun nìkan ni tó bá lágbára gbogbo ètò kù. gbogbo èyí tó kù ṣíṣe ni bayanakumullah sà. qala sadaqta. ló bá sọ fún ànábì pé òótọ́ ló sọ qala fa'ajibna lahu yas'aluhu wa yusaddiqu. àwa ta jókòó àwa ń ṣe mọ̀ pé àmọ́ ẹ̀ rí ìwọ ló ń béèrè ó tún sọ pé òótọ́ èwo ní ká sọ mọ̀ràn bí mi. àmọ́ so ara wọn ṣe wọ́n dákẹ́ qala fa akhbirni anil imani. wọ́n ní fún mi ń ro nípa ìmánì qala an tu'mina billahi bọ́lọ́hun gbọ́ wa malaikatihi. gba àwọn màláíkà ẹ̀ gbọ́ wa kutubihi. àtàwọn tírà ẹ̀ wa rusulihi. àtàwọn òjíṣẹ́ wal yawmil akhir. àtọjọ́ ọgbẹ̀yìn wa tu'mina bil qadari. kò sì gbà kí kádàrá ń bẹ khairihi wa sharrihi. èyí tó dánú kádàrá ìpín ẹ̀ nìyẹn Allahu akbar. èyí tí ò dá ìpín ẹ̀ nìyẹn Allahu akbar. kò gbà qala sadaqta. ló bá tún ní pé òótọ́ ló sọ qala fa akhbirni anil ihsani. wọ́n ní fún mi ń ro kí nípa ihsan sọ fún mi qala dáadáa ànábì ni an ta'buda allaha ka'annaka tarahu. kó sin ọlọ́run bí ìgbà tó ń rí fa in lam takun tarahu tó ò bá rí fa innahu yaraka. kó mọ̀ ipò ń rí ẹ qala fa akhbirni ani sa'ati. wọ́n wá sọ fún mi ní ìrò ń pa ọjọ́ gbẹ̀yìn qala àpẹẹrẹ mal mas'ulu anha bi'alama min as-sa'il. ànábì wa sọ pé ta ló mọ̀ ju ẹni tó mọ̀ nǹkan tó tún wá ń bi ẹni tí ó mọ̀ tó tó qala fa akhbirni an amaratiha. wọ́n wá sọ pé ok o mọ̀ lóòótọ́ mo bí ẹ àmọ́ fún mi láwọn àpẹẹrẹ tí ó yọ láàfin mọ̀ pé ọjọ́ gbẹ̀yìn dé qala an talida al-amatu rabbataha. lànàbí wa ni ó máa rí àwọn ẹrú Allahu akbar. mú Tẹ́lẹ̀ rabbataha. ọmọ tí wọ́n bá bí òun lọ̀gá wọn wa an tara al-hufata al-urata al-'alata. ó rí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ rìn tí wọ́n wọ bàtà al-urata ẹni tó yá pé hòhò ni wọ́n máa ń rìn al-'alata òṣì wà lára wọn ri'a ash-sha'i. àwọn tí wọ́n máa ń da ẹran àgùntàn. kò bá jẹ́ màálù náà ni kò bá jẹ́ yatatawwaluna fil bunyan. ní tó kàn rí ni pé àwọn tá a wí òṣì yẹn kọ́ ló wà rí lára wọn wọ́n máa fa ilé ńláńlá Allahu akbar. thumma intalaqa. ló bá dìde ló bá lọ falabisa maliyan. falabistu maliyan. lẹ́nìkan bá òun wá dákẹ́ òun kọ́ à ń wò ìgbà eléyìí dé ó béèrè ó béèrè ẹ̀rí Umar ló gbà wá o akramakumullah. ثم قال لي يا عمر lànàbí bá ya Umar أتدري من السائل؟ ṣé o mẹ́ni tó ń béèrè قلت mọ́ ní الله ورسوله أعلم. ọ̀rọ̀ òjíṣẹ́ àtọlọ́hun ìwọ àtọlọ́hun lẹ mẹ́ni tó ń béèrè قال bá ní هذا جبريل ànábì bá sọ pé Jìbìrìlù nù أتاكم يعلمكم دينكم. ó wá wá kọ́ yín lẹ́sìn yín ni رواه مسلم. so now ó wá kọ́ yín lẹ́sìn yín ẹ̀sìn náà ni gbogbo tí ó kàkalẹ̀ yìí Allah. الإسلام الإيمان الإحسان. al-ihsan so Islam ẹ bá gbé tíra àfikíw akramakumullah. gbogbo tíra àfikíw bẹ́ẹ̀ni sà. Ashmawi lálàrí ìzíyà rìsálà jawahir ìkìlìlù in tó kọ́kọ́ rí ni shahadatu an la ilaha illallah bẹ́ẹ̀ni sà.
òun lórí kan tó wá wọ kìtàbù sọláàtì. akramakumullah. ṣáànàbí ló ṣe fíkìú. Allahu. àwọn onífíkìú dé wọ́n wo àdíìsì yìí àwọn wá ṣiṣẹ́ lórí ẹ̀. Allah. akramakumullah. òun là ń kà ní ìsìn pé ń bídíà. so anabi náà di bidia lọ́dọ̀ ẹnu. ìyẹn àkọ́kọ́ nìyẹn. akramakumullah. anil iman al-imanu yẹn òun làwọn oní ilmul kalam akramakumullah. ni wọ́n dé làwọn náà fa sára ẹ̀ àwọn méjèèjì bẹ́ẹ̀ àwọn mú bẹ́ẹ̀ so wọ́n dé wọ́n fa sára yìí wọn iman yẹn fẹ́ni tí ò mọ̀ nǹkan tí ó ń jẹ́ iman náà. wọ́n tú wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀. akramakumullah. báwo la ṣe fẹ́ gbọ́ lọ́n gbọ́ kí ló ń jẹ́ imani al-iman al-qawlu bil-lisan al-nutiku bil-lisan wal-amalu bil-arkan wal-i'tiqadu bil-janan. akramakumullah. so wọ́n gbé bẹ́ẹ̀ yẹn wọ́n tú lẹ́yìn yẹn rusul ká ṣe kí ló dé táwọn kan tí wọ́n ń pè wọ́n ní rusul ọlọ́run tó fẹ́ bá gbogbo wa sọ̀rọ̀ kí ló dé tó jásí pé àwọn kan ló ṣàlẹ́ ṣáà pé ẹ̀jẹ̀ máa báwọn ilé sọ̀rọ̀ àwọn nìkan káwọn yẹn máa sọ pé ọlọ́run wí pé àjẹ́ kó bébì náà sọ̀rọ̀. Allah. gbogbo àdé ìjọ ń jẹ́ dàrí ni. gbogbo àdìjọ ń jẹ́ dàrí kí ló dé tó ń bá wọn yẹn sọ̀rọ̀. so jawabu ẹ̀ odidi akramakumullah. odidi ọ̀rọ̀ ni ẹ pé fásitì yà á máa ṣì ná ìyẹn lọ. al-ihsan so kí ló ń jẹ́ dáadáa anta abudallaha ka annaka tarahu. ok báwo la ṣe fẹ́ sin lọ́hun táàrí ṣe ní ìsìn akramakumullah. báwo la ṣe fẹ́ ṣe dáadáa ìyẹn làwọn onítàsọ́wọ́fù mú akramakumullah. so kọ́ máa sin lọ́hun walan tara ilahaka al-mahanuna ma lam takun fi zikrihi majnuna. ولن ترى إلهك المحنون ما لم تكن في ذكره مجنونا. so ó nìyẹn lan tara ilahaka al-mahnuna ó lè rí ọlọ́run tó ń jẹran. ما لم تكن في ذكره مجنونا. ìrántí ọlọ́run yẹn tó o bá ṣe bí ìgbà tó o di wèrè níbẹ̀ Allahu akbar. ó lè rí ìdí wèrè tán wì òun kọ́lá kó ya wèrè kọ́lá ń sọ. bẹ́ẹ̀ ni sà. níjọ́ kan wọ́n kíní nínú kísọ̀ lárúbáwá bẹ́ẹ̀ ni sà. majnun. wọ́n ń pe ìkànnì Majnunu Layla akramakumullah sà. Kais àti Layla akramakumullah. ọmọ kọ̀bílà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá fẹ́ràn ara wọn débi pé tí Kais bá ń lọ yóò máa rí Layla tí ó bá sùn Layla tí Layla náà bá ṣe kíní yóò máa rí Kais. àwọn bàbá wọn méjèèjì wọ́n lè gba láíláí wọ́n lè fẹ́ra wọn wọ́n wá di pé Kais wá látara wọn ní fẹ́ra wọn ìwọ̀n ní ṣe ó wá di Majnun àwọn èèyàn ń pè Majnun kìí ṣe wèrè o akramakumullah. but àwọn èèyàn ń pè wèrè Layla ni ìfẹ́ ti yà ń wèrè. ìfẹ́ ti yà ń wèrè so ó ń sin níwí. lè Kais wá ń kọjá wájú ẹni tó ń kírun náà. ìyẹn bá ó ti gbé òrùn dúró ń kírun ìyẹn bá járùn ó bá ó mọ̀ pé wájú mi ló ń gbà kọjá ni Kais wá wò wípé ní tóun bá in tóun rán kò jẹ́ kóun rí ẹ̀ tí wọ́n bá nífẹ̀ẹ́ Ọlọ́run débi tó nífẹ̀ẹ́ Ọlọ́run lórí ìrun tó ó ní ríhùn. èèyàn lásán bẹ́ẹ̀ni èèyàn lásán lòun fẹ́ràn tí òfin rẹni ti ń sin lọ́hùn. Allahu akbar. wọ́n tó wá lóun sí lọ́hun ọ̀wá ń rí nǹkan mi. òun náà ni pé òun náà ti kó sínú ìfẹ́ nù. kò tí ì kó jẹ́ pé bí wọ́n bá fẹ́ràn Ọlọ́run tó ń sìn yẹn bẹ́ẹ̀ mi ṣe fẹ́ràn tẹ́mi fẹ́ ò ní rí mi. akramakumullah. so nǹkan ni mo fẹ́ mú alápèjúwe ni. akramakumullah. ولن ترى إلهك المحنون ما لم تكن في ذكره مجنونا. akramakumullah. so ìyẹn ráìpọ̀ Ọlọ́run là ń ṣe zikiru yìí fún bẹ́ẹ̀ ni sà. sọbi tí ó fi já sí pé bídíà ni ìrántí Ọlọ́run. akramakumullah. irú bídíà wo ni akramakumullah. ṣe bídíà tún hasana ni àmì bídíà tún sayyi'a. Ọlọ́run tó ṣọ́lọ́run sọ ní Al-Qur'ani pé ká rántí hùn uzkuruni
azkurukum washkuru li wala takfuru. kì í ṣe bídíà mọ́. Allahu akbar. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله Naam. ألا بذكر الله تطمئن القلوب. níbi ìrántí Ọlọ́run yẹn lọ́kàn máa ibẹ̀ lọ́kàn ti máa balẹ̀. So bí tasawufu ṣe rí nìyẹn. oúnjẹ ọ̀rọ̀ tẹ́ sọ fún wa isa oúnjẹ ká mọ̀ pé tasawuf kò sínú tá a lè kà sí bídíà rárá. torí ẹni tí ò mọ̀ bẹ́ẹ̀ ni sá. ló máa rí pé wọ́n ní bídíà ni wọ́n kò mọ̀ tán pé bídíà kò mọ̀ nǹkan tán pé tasawuf. summary hadith tẹ́ kà fún wa yìí tá nẹ́bi sọ ó ń túmọ̀ yìí pé at-tasawuf min ad-din. min ad-din. torí pé fa innahu Jibril atakum yu'allimukum dinakum akramakum Allah. So